A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Adúgbò fún Ọlọ́run. Àtọ̀ kẹ́gẹ́ fún gbogbo àwùjọ Ọlọ́run tán sípò Ọlọ́run bá ṣàlékù àforíjì ẹ̀ fún wọn. Gbogbo àwọn ènìyàn tán bẹ̀lẹ́ Ọlọ́run bá fi sọ̀rọ̀ sọ. Wọ́n lábẹ́ káwọn náà kúnná ẹni kò fi sọ̀rọ̀ sọ gbogbo aláàbọ̀. Ọ̀rọ̀ tí ta fẹ́ sọ̀rọ̀ lé lérí òun ni àṣírí Atude Todaju. Àṣírí Atude Todaju. Òun la Atude. Bẹ́ẹ̀ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láti fún tẹ́sí wa ń dúpẹ́ láàrò pé tọ̀ nígbà táwọn èèyàn kú ti mọ Imam Kabirllahi náà pé gbogbo àwọn nǹkan báyìí náà àmọ́ ń jù lórí afẹ́fẹ́ tọ̀ ká tún wá jù ilẹ̀ fi afẹ́fẹ́ náà kò wá sẹ́ni tí ò lè ṣiṣẹ́ fún o kódà kírísítẹ́nì náà lè jàǹfààní nínú ẹ̀ lórí àṣírí Atude Todaju kírísítẹ́nì ó lè jàǹfààní nínú ẹ̀ ẹni tí ètò ṣe kírísítẹ́nì náà tó ń náà jẹ́lẹ́sìn míì náà òun náà lè jàǹfààní nínú àṣírí Atude Todaju yìí kì í ṣe pé bá mùsùlùmí nìkan ló wà ńlẹ̀ fún àmọ́ ọ̀nà ìgbà táwọn tí èèyàn ṣe mùsùlùmí ọgbà fi ṣe tiwọn á tún sọ lórí àṣírí Atude Todaju gbogbo ìwọ tó yẹ pé ìdè wà pẹ̀lú rẹ òun lé ọba òun wà òwúrí àbí òun ṣàṣe mọ́ṣe ẹlòmíín bẹ yọkàn gbogbo ọ̀rọ̀ òun kò yé òun mọ́ ni ẹni tí èmu tí tẹ́lẹ̀ yóò gbóhùn náà ṣàyẹ̀dẹ́ ń mutí ẹni tí èmu gbó tẹ́lẹ̀ yóò gbóhùn náà ṣàyẹ̀dẹ́ ń mu gbó ẹlòmíín bẹ yọkàn yìí gbé tọ̀ àtijọ́ àti mú òun ó gbẹ́ dì níra ní inú ìdè tí wọ́n dí ọmọ òun àṣírí ẹ̀ wá ní ọ̀nà ìgbà tó fi gbà tù ní ẹlòmíín kan yìí pé ọwọ́ wọn ò tẹnu mọ́ ẹni tó pé tó ti ní láì tẹ́lẹ̀ tó ti já síwájú wá dẹni ẹ̀yìn ẹni tí ń bú ìyàn tẹ́lẹ̀ wá dẹni tí wọ́n ń bù ẹni tí wọ́n ń tọrọ lọ́wọ́ tó náà dẹni tí wọ́n ń tọrọ lọ́wọ́ yàn ọ̀nà tó fi á mọ̀ ní n tó ṣe ní tó fi bọ́ lọ́wọ́ ogun náà la fi pè ní àṣírí Atude Todaju tọ́ káníwọ̀ tí ọjọ́ mùsùlùmí ni ọjọ́ méje náà ló fi ṣe wọ́n tó sì jẹ́ kírísítẹ́nì náà bí ẹlẹ́sìn mi ní ọjọ́ méje náà ló fi ṣe torí pé ọ̀kan ní ọjọ́ méje yìí náà ni lọ́jọ́ tí wọ́n di o ọ̀kan ní ọjọ́ méje yìí náà ni kíní yìí wọlé sí ọlá ọ̀kan ní ọjọ́ méje yìí náà lọ́wọ́ abọ́nú ẹ̀ la fi sọ pé ó ṣe fún ọjọ́ méje kí lèyàn wá ṣe wọ́n tó jẹ́ mùsùlùmí ní tó ṣe náà ni pé ó ṣàlù àlá tó bá ti wá ṣàlù àlá tán ó wá yẹn náfìlà méjì náà lọ́mọ yẹn fọ́jọ́ kọ̀ọ̀kan tó bá wá yẹn náfìlà ọgbẹ́ náà wétú o lérí yìí tí ń jẹ́ nira fún ẹ ní dèyẹn òun ló fi ṣàníyàn pé ọlọ́run o nǹkan báyìí ní dààmú mi nǹkan báyìí ní ṣe mí bàbá lè bọ́mọ rẹ̀ ṣe ìyá náà lè bọ́mọ rẹ̀ ṣe ọmọ náà lè bóbi ẹ̀ ṣe ó wá dà níyàn pétọ́ náfìlà tí mo fẹ́ yàn yìí lórí nǹkan báyìí ó wá sí Allahu Akbar tẹ́nbà tí wá ṣe tán èèyàn wá ké fatia tẹ́nbà tí wá ké fatia tán tó wá wí lẹ́yìn fatia ó wà ní a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim a'udhu billahi minash shaitanir rajim bismillah èèyàn wá ṣe 93 a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim 93 rẹ̀ ni lèyìn ó ṣe ẹ bá wo tẹ̀sùbà tá a mú dání ọgọ́rùn-ún ní 100 ni èèyàn wá yọ 7 mbẹ̀ tẹ bá ti yọ 7 náà 1 2 3 7 ẹ bá ti yọ 7 báyìí nítòkù báyìí 93 ló kù ó wà ní àwòsùnmíláì mr ọjọ́ ó ṣe 93 lórí ìdúró ó tún wá ṣe hasbunallahu wa ni'mal wakil ó ṣòwò náà 93 lórí ìdúró tó bá ṣe yíhun tán ó wà rúkú lórí rúkú rẹ ó ṣe àwòsùnmíláì minash shaitanir rajim bismillah ó ṣe 7 ó tún ṣe hasbunallahu wa ni'mal wakil ó ṣòwò náà 7 tó bá fọ oríkalẹ̀ bẹ́ẹ̀ náà àwọn ṣùgbọ́n láwọn ṣùgbọ́n yìí ṣùgbọ́n láwọn méje hasbunallahu wa ni'mal wakil náà 7 tó bá tún wá rí lẹ́yìn náfìlà lẹ́ẹ̀kejì ó tún wá ṣe ókè fàtí àbákí fàtí àtàwọn ní a'udhu billahi minash shaitanir rajim bismillah ó tún ṣe 93 lẹ́yìn ìdúró lára àkọ́ ó tún ṣe hasbunallahu wa ni'mal wakil náà ó ṣe òun náà 93 tó bá ṣe lẹ́yìn tán ó wá ṣàtáyà wá sálámà tó bá sálámà náà tán lórí ìjòkó náà ó tún wá ṣe a'udhu billahi minash shaitanir rajim ó ṣe 93 asmunallah almakin 90 alhamdulillah 90 astaghfirullah 90 la ilaha illallah 90 bá ṣe wá dà níyàn ọlọ́run náfìlà yìí mo fi tú ìdè tí ń bẹ lára mi àbí ìwọ ọkọ fi tú ìdè tí ń bẹ lára ìyàwó rẹ gbàgbà tó ti fẹ́ ìyàwó rẹ tá àtijọ́ àti mú wá dì ní wá ní ìkíló tóun náà fẹ́ àwọn àkàlọ́ sápamọ́ síbẹ̀ àbí ìwọ ìyàwó fi tú ìdè tí ń bẹ láàrin ọkọ rẹ ẹ̀bẹ̀ àti kó fi wá sọ lẹ́nu pé ẹsẹ̀ rẹ ni ọ̀dà wà ní oníkàjẹ̀gbìn ní gẹ́gẹ́ ìjẹ̀wẹ́ ìmbo
ìwọ òbí fi túdè tí ń bẹ lára ọmọ rẹ tí wọ́n fẹ́ fi jẹ́ kó oúnjẹ ọmọ jẹ tí wọ́n fi ń fọmọ dà ọ́ láàmú túdè náà àbí wọ́n gángan tí ń bẹ lára rẹ dé ìdè yẹn tú nítòsí náà pé àwọn òṣèlú láì tọ́ ìṣúná àmọ́ 93 lẹ́ẹ̀sì àsìnà láwà nínú àkẹ́sì òun náà 93 àwọn nǹkan méjì tẹ̀sí náà náfìlà alákọ̀ọ́kọ́ ẹ̀sì náfìlà ẹlẹ́ẹ̀kejì ẹ̀sì àtayá ẹ̀wà sálámù ẹ̀sì bẹ́ẹ̀ fún ọjọ́ kìíní ẹ̀sì bẹ́ẹ̀ ọjọ́ kejì ẹ̀sì fún odidi ọjọ́ méje kálẹ̀ bá bèèrè ọjọ́ Sunday lápèjú ẹ̀ parí ọjọ́ sátidé tẹ́yìn bá parí sátidé tẹ́yìn fi ṣe sàárà náà ni pé èèyàn wà mú àgbàdo àti ọkà bàbà yẹgan àti ọkà bàbà ẹ̀ wà dà papọ̀ agolo kọ̀ọ̀kan náà tó ẹ̀ wà dà níyàn sí pé Ọlọ́run lórí tí ń dà mí láàmú yìí bá mi tú ẹ̀ wà fún lọ́ba tán tẹ́bá ti ń ṣe lọ́wọ́ àwọn àmì oríṣiríṣi tọ́lọ́wọ́ bọ́ mọ̀ mú wá kí ló fà tí nǹkan náà fi rí bẹ́ẹ̀ nígbà tẹ́bá tó wá parí ẹ̀ àwọn àmì oríṣiríṣi tọ́lọ́wọ́ bọ́ mọ̀ mú wá pé ń tọ́fà tó fi rí bẹ́ẹ̀ ni àti pé àárọ̀ bá àti bá ń ṣẹ́gun náà bẹ́ẹ̀ gẹ́gẹ́ bá sọ àní kírísítẹ̀nì náà lè ṣe ọ̀nà owó kírísítẹ̀nì ó fi gbà ṣe wọ́n kírísítẹ̀nì ọ̀wọ̀ àwọn ẹni tó jẹ́ mùsùlùmí tọmọ pé o nífẹ̀ẹ́ tó náà sì nífẹ̀ẹ́ rẹ̀ òun ni ó bọ̀ ṣe àwọn tí bá ti ń bọ̀ ṣe ọmọ sanwó ṣe fún un léyìí tó bá ní lágbára àbí léyìí tó bá lóhùn ọmọ gbà tí ò ní ní ọlá fúnjọ́ kínní ó kọ̀ rẹ̀ ní ọkàn wàá dà ní ẹ̀kọ́ lọ́hùn náfìlà tí mo fẹ́ yàn yìí a fẹ́ fi bá Jọ́ọ̀nù tú di ara rẹ̀ àbí lẹ́fínà tá a fẹ́ yàn yìí a fẹ́ fi bá Ògúntọ́lá ẹlẹ́mìíràn lè má jẹ́ kírísítẹ́nì kọjá lẹ́sìn mí náà tó kí wá Ògúntọ́lá àbógun kìíní kàbí Ọ̀ṣúngbèmí ni a fẹ́ fi bá Ọ̀ṣúngbèmí tú di ara rẹ̀ ni ẹni tó bá fẹ́ bá yàn àníyàn tí ó dáhùn pé tọ̀ lórí náfìlà tí mo fẹ́ yàn yìí o lórí tí ń dààmú lágbájá la fẹ́ bá yàn sí Ọlọ́run bá gbà ní ìbádà náà wọ́n ní Allahu Akbar wọ́n tọ́ wọ́n fẹ́ bá yàn òwò ké fatia bá ké tán Hasbunallahu wa ni'mal wakeel 93 náà ló ṣe A'udhu billahi minash shaitani rajim ó sì náà 93 lórí ìdú alákọ̀ọ́kọ́ ọba rùkù ó sì Hasbunallahu wa ni'mal wakeel ó sì méje A'udhu billahi minash shaitani rajim ó sì méje tó bá forí kan Hasbunallahu wa ni'mal wakeel ó sì náà méje A'udhu billahi minash shaitani rajim ó sì náà méje tó bá tún jòkó lẹ̀ náà ó tún ṣe méje náà bẹ́ẹ̀ náà Hasbunallahu wa ni'mal wakeel méje A'udhu billahi minash shaitani rajim méje tó bá dìde náfìlà lẹ́ẹ̀kejì náà ó tún ké fatia tó ń gbà tó bá ké fatia tó tún wá ní A'udhu billahi minash shaitani rajim ó tún ṣe 93 ó tún wá sí Hasbunallahu wa ni'mal wakeel ó tún náà 93 tó bá rùkù ó tún ṣe méje Hasbunallahu wa ni'mal wakeel lẹ́yìn rùkù yẹn náà ló ṣe A'udhu billahi minash shaitani yóò ṣe náà méje tó bá forí kalẹ̀ ó tún ṣe A'udhu billahi minash shaitani yóò ṣe méje lẹ́yìn rùkù yẹn ló tún ṣe Hasbunallahu wa ni'mal wakeel ó ṣe méje tó bá ṣe tó wá jù kó lè wá sàtáyà wá sálámà tó bá sálámà tán ó wá ṣe la ilaha illallah ó ṣe 93 alhamdulillah 93 astaghfirullah 93 Hasbunallahu wa ni'mal wakeel 93 A'udhu billahi minash shaitani rajim bismillah ó ṣe wọn 93 wá sí parí ẹ̀tàn wá dúpẹ́ fọlọ́run tọrọ ń tọ́ ọ fẹ́ dìde ńlẹ̀ níjọ́ kìíní níjọ́ kejì síbẹ̀ níjọ́ kẹta síbẹ̀ níjọ́ kẹrin náà síbẹ̀ àmọ́ má gbàgbé ẹni tó ń bá ṣe yẹn ó pọ̀ ẹni yẹn ló fi sí kò bá jẹ́ kírísítẹ̀ náà ká ní David níjẹ́ ó ní àníyàn David lọ́dà ìdí ara rẹ̀ ọlọ́wọ́ wà bá a tù òun náà fẹ́ jáfàní mùsùlùmí náà kò bá jẹ́ pé Ògúnyẹmí ni tí ètò ṣe kírísítẹ̀ tí ì ṣe mùsùlùmí tó náà fẹ́ tó ń gba èdè yìí ń dà wọn láàmú tọ́wọ́ wá ọ̀tọ̀ jẹ́ mùsùlùmí tọ́wọ́ wá yóò san owó ọ̀yà rẹ̀ fún torí tí ẹ̀ bá ṣiṣẹ́ ẹ̀ máa ń gbowó iṣẹ́ tí ò ní pa lára yóò máa san fún ẹ ní lọ́jọ́ kọ̀ọ̀kan títí ó fi pé ọjọ́ méje lẹ́yìn ọjọ́ méje yìí náà tó bá ti pé jọ́ọ̀nù gẹ́gẹ́ ní wàá ṣe sàárà rẹ̀ fún alára yóò ara ọkà àbá àti àgbàdo àbí èyí tí èsì ṣe kíṣẹ́ náà tó jẹ́ pé bá ogun fẹ́ mi ní jẹ́ ni àbó ogun bùn mi ni òun náà yóò ara ọkà àbá àtàbà yóò ara dà níyàn sí pítọ̀ Ọlọ́run lérí iṣẹ́ tí mo bẹ ẹni báyìí tó bá mi yan náfìlà náà nílànà mùsùlùmí yìí lórí ìdè tí ń bẹ lára wọn kọ́ lọ́nà kó bá wọn já kó bá wọn tú kó bá wọn ṣẹ́gun ẹ̀ àìmọye àwọn èèyàn tá a ṣe fún wọn ti wá dúpẹ́ lọ́wọ́ wa àṣírí Atude tó dájú ni ẹnì kan ò ní ṣe kọ́ lọ́nà mọ́ túdé ara rẹ̀ ó dájú tá a ti ṣe ni tá a ti fáwọn èèyàn ni tá a ti sẹ́ni tẹ́yìn tí wọ́n ń dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ bá ń lò náà ọlọ́run bá yóò jọ máa ṣe lára tí yín náà àjùlẹ̀ fẹ́rẹ́ afẹ́fẹ́ nù àgbà náà gbà ládẹ́ ọba kọ́ wọlé abẹ́ àìnígbàdúrà kọ́ ọba kọ́ mọ́ fi sàdéhùn fún wa kọ́ wọlé àìní sí rẹ̀ kọ́ wa lé akún lóore kọ́ má di wa kùlá rẹ̀ Nàìjíríà kọ́ lọ́n fi Nàìjíríà lọ́kàn balẹ̀ gbogbo àtàwọn Nàìjíríà ní agbára ayé ọlọ́run fi alọ́kàn balẹ̀ àti gbogbo alágbára yẹn subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin sallu ala rasulil karim sallallahu alaihi wasallam.